nínú nǹkan tó ń bà nínú jẹ́ jù náà ni pé ọ̀rọ̀ nílà kan bẹ tí Sheikh Adam tí wọ́n sọ sí ìlú wa yìí so ó sì máa ń dùn yẹn tí yẹn bá ti rántí tí wọ́n kọ sínú tírà àwọn Nasimu Sọba so tí wọ́n sọ pé Ìsẹ́yìn àmọ́ bí ìlú kèfèrí lápè ni àbí ìlú mùsùlùmí ọ̀rọ̀ ńlá ni ẹwà àtijọ́ tí bàbá tí wọ́n ti kọ tírà yẹn wọ́n yà ní irú ayé lè ti ìdáyé mẹ́rin ti kọ tírà yẹn ti pẹ́ fà. wọ́n ní kí ló dé wọ́n ní pé téèyàn bá wọ Ìsẹ́yìn lásìkò tí wọ́n ń ṣe ọdún káfíìrì ìyẹn ní gbogbo àwọn ará Ìsẹ́yìn kèfèrí ni téèyàn bá wọ Ìsẹ́yìn lásìkò ìgbà tí wọ́n ń san ọdún àwọn mùsùlùmí ní mùsùlùmí gbogbo àwọn ará Ìsẹ́yìn ìyẹn lọ́wọ́ àjẹǹtẹ̀ tí ń bá yẹn ló jẹ́ púpọ̀ jù nílùú yìí pé ìwà kọ̀sẹ́ yẹn tẹ́ bá rí táwọn yẹn ṣe sú níbi nǹkan wọn bá tó ti tẹ́nìkan náà tó bá burú dé wọn tó rọtí lọ síbẹ̀ so eléyìí yẹn ló jẹ́ nǹkan tí ń dúnní jù tó lágbára kan nílùú ìgbè kínní ò sì tí so àgbẹ̀ tí kò lẹ̀ tán ní sì ń bẹ kódà àwọn míì bẹ tí wọn máa fojú sí la ibòmíì tẹ́tùn padà bá ẹnu ọjà yẹn wọ́n lè jóbìnrin wọ́n lè jọkùnrin pé lẹ́fù tá a gbé wọ̀ sí jù léyìí lọ ewu lè tó tún bá kì í sọ bíi pé kọ̀yán sàmúlò yẹn náà ṣe kọ́ làwọn ọba àlejò alákọ̀ọ́sà tó ṣe wà.